mo kí yín káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá láti orí ayélujára ṣògo rẹ́ni kejì abiona lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìlúmọ̀ọ́ká Cubana chief priest òun ló ti ń pe ìjọba àpapọ̀ pàápàá láti wáwọ́ ọ̀rọ̀ kan fi ṣàdá nípa ọ̀rọ̀ ìṣekúpani eléyìí tó wáyé ní ìpínlẹ̀ Benue. Èyí wáyé bí ó ti kọ sórí ìtàkùn ayélujára rẹ̀ wípé kí ààrẹ pàṣẹ lọ́gán kó má ṣe sí ìdáranjẹ káàkiri gbogbo agbègbè tàbí ìlú náà mọ́, pé ẹnikẹ́ni tó bá ń sin ẹran màálù ó ní láti máa bọ́ wọn níbi tí ó bá kó wọn pamọ́ sí. Bí ó ti sọ èyí lórí ìtàkùn ayélujára ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń ṣàtìlẹ́yìn fún ọ̀rọ̀ rẹ̀. Bí a kò bá gbàgbé wípé lánàá òde yìí ó ní ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ Benue láti lọ bá wọn kẹ́dùn lórí ọ̀rọ̀ ìṣekúpani eléyìí tó wáyé ní ìlú náà láìpẹ́ yìí. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án, bẹ́ẹ̀ bá rí bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára ṣe ń wọ́ gbajúgbajà ìlúmọ̀ọ́ká ni Kidwaya lórí ìtàkùn ayélujára Instagram, gẹ́gẹ́ bí ó ti kọ síbẹ̀ wípé àjọ òun tí kò rọ̀gbọ̀kú lé ìjọba ti ṣetán láti ṣe ìrànlọ́wọ́ fún àwọn ènìyàn èyí tí wọ́n ní ìfarapa níbi ìṣẹ̀lẹ̀ ìkọlù àti ìṣekúpani èyí tó wáyé ní ìpínlẹ̀ Benue, wípé nítorí náà kí àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní kó owó wá kí àwọn lè fi ṣe ìrànlọ́wọ́ fún àwọn ènìyàn náà. Àfi bí ìgbà tí màálù bá ń wọ́ kẹ̀kẹ́, ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń wọ́ Kidwaya lórí ìtàkùn ayélujára wípé o ní jìbìtì ní ọ́ àti mọ́gbọ́n rẹ̀, ìwọ tí o lè kó $20,000 fún gbajúgbajà white money nítorí abọ́ ìrẹsì kan, ṣé ìwọ yẹn ló wá lè ṣe ìrànlọ́wọ́ fún àwọn ènìyàn? Ó fẹ́ gbá wa àti ọ̀pọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń sọ lórí ìtàkùn ayélujára sí Kidwaya. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ, ìlúmọ̀ọ́ká gẹṣin ní ojúde ọba ọ̀gbẹ́ni Farouk ọ̀rẹ́ àgbà òun ló ti ń lo ìtàkùn ayélujára láti ṣe alábàápín nínú ìtakùrọ̀sọ àti ìfọ̀rọ̀wánilẹ́nuwò èyí tó wáyé pẹ̀lú àwọn oníròyìn. Ó sọ wípé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn dùn sí bí òun ti lékè téńté nípa ojúde ọba, bẹ́ẹ̀ ni inú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kò sì dùn sí. Èyí wáyé bí ó ti ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú ìwé ìròyìn. Ó sọ wípé òun kò ní gbàgbé ọjọ́ náà láíláí, ó ní inú ilé lòun wà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ ránṣẹ́ sóhun tí wọ́n sì ń pe òun wípé bàbá ẹ máa ti wà lórí ìtàkùn ayélujára àti pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń sọ̀rọ̀ nípa yín o nítorí wípé ẹ ti di ìlú mọ̀ọ́ká. Bí ó ti sọ èyí lórí ìtàkùn ayélujára rẹ̀, òun ló wá sọ wípé inú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni kò dùn sí, bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n sọ wípé kí Olódùmarè máa tẹ̀síwájú láti máa gbé òun ga. Tí a kò bá gbàgbé wípé ní ọdún tó kọjá òun ni arákùnrin ọ̀hún ló lékè téńté tó sì gbajúmọ̀ látàrí bí àwòrán rẹ̀ èyí tó rẹwà ti gba orí ìtàkùn ayélujára kan tí àwọn ènìyàn sì ń kan sára sí wípé bàbá yìí máa rámú ó sì tún dáńtọ́ gẹ́gẹ́ bí ọmọkùnrin. Ẹ gbọ́ díẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. Báwọn kan ṣe ń bá mi yọ̀ làwọn kan ṣe ń bínú, báwọn kan ṣe ń sọ pé stis wàláhì àwọn kan tí wàá bá mi pé táwọn kò jẹ́. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje, ìlúmọ̀ọ́ká olórin Queen Madiva ó ló ti ń dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn olólùfẹ́ rẹ̀ ní orílẹ̀-èdè United Kingdom, pàápàá àwọn ti ìlú Birmingham, kí wọ́n ti túyáyà síta láti wá yẹ̀ sí lásìkò tí ó lọ ṣe iṣẹ́ orin rẹ̀ ní ìlú Birmingham. Madiva tí ó tọ ìlú lẹ́sẹsẹ nígbà tó wá sí orílẹ̀-èdè United Kingdom yìí, ó ní ó ti ń dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn ènìyàn tí wọ́n wá síta láti wá pọ̀nlé tí wọ́n sì fi owó àti àyẹ́sí ọlọ́kan-ò-jọ̀kan yẹ̀ sí. Ó sọ wípé látijọ́ tí òun ti ń ṣe ọjọ́ ìbí, èyí tún ṣe pàtàkì nínú ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ìbí tóun ti ṣe, nítorí náà ó ṣe àdúrà fún wọn. Ó wípé iná ò ní tán lọ́wọ́ wọn àti wípé láìpẹ́ kí wọ́n tó máa retí òun ní orílẹ̀-èdè United Kingdom, pàápàá jùlọ ní ìlú Birmingham, nítorí ibi tá a bá ti fẹ́ ni ènìyàn kì í jìnnà síbẹ̀. Ẹ wo díẹ̀ nínú fọ́nrán fídíò rẹ̀. My Birmingham family, ẹ ṣé mo dúpẹ́ gan ni, ẹ ṣé gan. Thank you so much for the love, for the support, for coming out to support the Queen. The Queen Madiva. I am super excited. I am super happy. The love choke. Oh, choke. Thank you so much, my Birmingham family. I can't wait to see you again, to party with you. I'm Padabo. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà, bí òní ti jẹ́ ọjọ́ láti rántí àwọn ohun tó ti kọjá, ìlúmọ̀ọ́ká Allwell Adémọ́lá tí ó jẹ́ òṣèré òun ló ti fi àwòrán rẹ̀ kan sórí ìtàkùn ayélujára níbi tí ó ti sọ wípé 30 ọdún sẹ́yìn wá dàbí ìgbà tí ó jẹ́ àkókò yìí. Ó fi àwòrán rẹ̀ lásìkò tó ń bẹ ní ọ̀dọ́ sórí ìtàkùn ayélujára náà, léyìí tó ru àwọn olólùfẹ́ rẹ̀ sókè láti máa sọ wípé láti kékeré ló ti rẹwà àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ ìwúrí bẹ́ẹ̀ ó ní àwọn ènìyàn sọ sí i.
ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún gbajúgbajà orí ayélujára ni ọmọọba Isaac Fayose ló ti ń gbóríyìn fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pátápátá pàápàá jùlọ Very Dark Man nítorí pé ọkùnrin náà ó ṣe gudugudu méje àti yàyà mẹ́fà láti lè jẹ́ kí etí àwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kó ṣí sí gbé àwọn ará ìlú pàápàá jùlọ nípa ìṣekúpani tó wáyé ní ìpínlẹ̀ Benue níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn èyí tí ó tó igba ti pàdánù ẹ̀mí wọn látòjú oorun látàrí ìkọlù èjì tó ṣẹlẹ̀ láti ọwọ́ àwọn agbébọn tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí sì ṣòfò. Very Dark Man òun ló lọ sí ìpínlẹ̀ náà tó sì ṣe àwọn àwòrán àti àwọn fọ́nrán fídíò lọ́lọ́kanòjọ̀kan tó pariwo sórí ìtàkùn ayélujára wípé kí ilé léyìí tó ru àwọn ènìyàn sókè pàápàá ìjọba láti rí dájú wípé ààrẹ pẹ̀lú ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ Benue nílọ́lọ́ yìí. Ní báyìí Fáyòsé ló ń kí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé ẹ má jẹ́ ká dákẹ́ ariwo, ẹ jẹ́ ká tẹ̀síwájú láti máa ké bó pẹ́ bóyá wọn ò gbọ́gbé wa, tó sì ń kí Very Dark Man wípé òkú iṣẹ́. Ẹ wo díẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. Wow, President in Benue today. That is good. That is fantastic. I want to thank Nigerians. All of us, the wallahs that have been shouting. At least you can see the result of our noise. Our cho has gotten a result. We got the president to go there. Most especially, I want to thank Very Dark Man. Oh, Very Dark Man for going there to expose this evil, for going there to show the world that no, what the medias cannot do, what police cannot do, what army cannot do, you can do it. Nigerians, you see the difference when we keep. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin fàákàjà tó ti ń ṣẹlẹ̀ láàrin ìlú mọ̀ọ́ká Laide Bakare àti gbajúgbajà olórin Portable bí Laide Bakare ti wá sórí ìtàkùn ayélujára tó wá ṣe ìkìlọ̀ tó nípọn fún Portable wípé ṣọ́ra rẹ̀ arákùnrin yìí, mi ò fẹ́ bó ṣe ń fi ọ̀rọ̀ àlùfàǹṣá bá mi sọ̀rọ̀, mi ò dẹ̀ fẹ́ bí ó ti ń fi ẹnu àtẹ́ bá mi wí. Ó kìlọ̀ fún gidigidi lórí ìtàkùn ayélujára wípé òun ò kì í ṣe ẹni tí ènìyàn rí fín rárá, pàápàá láti ọwọ́ Portable bí a kò bá gbàgbé wípé Portable ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ fún Laide Bakare wípé àmọ̀rú yín àti àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ. Ó sọ wípé bí ó ti ń fi ẹnu àtẹ́ wí ní ti àwọn obìnrin tí wọ́n lọ ṣiṣẹ́, ó sì sọ wípé èyí kò bójúmu fún òun rárá. Ní báyìí bí Laide Bakare ti wá sórí ìtàkùn ayélujára tó ṣe fọ́nrán fídíò wípé arákùnrin ṣọ́ra rẹ̀. Ẹ wo díẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. Portable, jẹ́ kí orí ẹ̀ kó pé. I'm not sure you are okay. Portable, this will be, in fact, jẹ́ kí orí ẹ̀ kó pé. Jẹ́ kí orí ẹ̀ kó pé. Bí Laide Bakare ti ṣe fọ́nrán fídíò náà tán kò pẹ́ lẹ́yìn náà ó ní Portable náà tún wá sórí ìtàkùn ayélujára láti dá lóhùn wípé wá àníṣe ìwọ náà wà nínú àwọn ènìyàn tí wọn ò fi ka nọ́mbà nínú àwọn obìnrin tí mo ti bá lò pọ̀. Ọ̀rọ̀ yìí dùn Laide Bakare. Ẹ gbọ́ díẹ̀ nínú ọ̀rọ̀ Portable. lẹ́yìn náà ta sáwọn ọmọ Nàìjíríà nǹkan tẹni wọn níṣẹ́ wípé wọ́n lọ Libya lọ́rùn sọ ló lọ ń lábì àràbù ẹ̀ta ìtasí mi àtasú yù ẹ̀yin náà ṣọ́ra yín náà àǹtí mi owó tẹ́ẹ̀nì ni òun ni mo ṣe bá yín jà tẹ́ bá ló màá rẹ́ pẹ̀lú yín àǹtí Laide Bakare mo ṣe máa fàǹtí sí. lóyún mo jẹ máa jẹ lóyún ẹ má bínú. Di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ, ọ̀rọ̀ ọ̀hún sì ń tẹ̀ síwájú lórí ayélujára tí àwọn olùlò ìtàkùn ayélujára gbogbo sì ń kọ ọ̀rọ̀ lọ́kan-ò-jọ̀kan sí abẹ́ ìjà tó ń bẹ láàrin Laide Bakare àti Portable. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta, ọ̀pọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára ni wọ́n ti ń gbóríyìn fún Fúnkẹ́ Akíndélé fún àìsinmi àti àìsàárẹ̀ rẹ̀ láti lè máa gbé iṣẹ́ rẹ̀ lórí gẹ̀ǹgẹ̀ bí ó ti ṣe àfihàn ẹ̀yìn ìtàgé sinimá rẹ̀ èyí tó fi sórí ìtàkùn ayélujára YouTube tí ó pe àkọlé rẹ̀ ní Ayétòrò Town 2 níbi tí ó ti lu ọ̀pọ̀ àwọn òṣèré pàápàá àwọn ìlú mọ̀ọ́ká orí ayélujára tó sì ń múra fún ọlọ́kan-ò-jọ̀kan. Bí ó ti fi fọ́nrán sórí ìtàkùn ayélujára ó ní àwọn ènìyàn sọ wípé ká má parọ́ iṣẹ́ yìí dá Fúnkẹ́
Fúnkẹ́ Akíndélé lójú púpọ̀ látàrí wípé ibi tẹ́ bá rò wípé ó ti bá kí á tún ti gba ọ̀nà àrà yọ nípa lílo àwọn ojú tuntun tí wọ́n sì jẹ́ ìlú mọ̀ọ́ká láti lè gbé wọn sókè sí àti láti lè rí dájú wípé àwọn ènìyàn tó gbádùn rẹ̀ lọ́nà ọ̀tọ̀. Ẹ wò díẹ̀ nínú fọ́nrán fídíò náà. White stickers for him, but stickers. Sex on the beach, I like move your body to the beat, man. 5, 4, 3, 2, 1. Second verse, only remaining no same circumstance. I ran know the song one place second time, but the schedule see out to 1 second sign. But second chance, second Bring it out, yeah, almost to their face. Into the camera, back! Now fly away, fly away! No! hello, Okay, ma'am. Me too, ma'am. Let's take back to the area. He told you. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì kò sí awuyewuye bẹ́ẹ̀ ni kò sí àní-àní mọ́. Abúlé sinimá Ibrahim Chatta ó ti wá di ohun tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn fi ṣe ibi àpèwáwò gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn iléèwé, àwọn àjọ, àwọn iléeṣẹ́ pàápàá àwọn arìnrìn-àjò afẹ́ láti òkè òkun wá sí orílẹ̀-èdè Nàìjíríà ti ń ṣe àbẹ̀wò síbẹ̀. Ibrahim Chatta ó ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣe àfihàn fún àwọn ènìyàn bí àwọn òyìnbó tí wọ́n tó 10 ti jókòó tí wọ́n sì ń wo gbogbo ohun tó ní ṣe pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Bí a kò bá gbàgbé wípé a ti tó ọdún díẹ̀ sẹ́yìn tí Ibrahim Chatta ti bẹ̀rẹ̀ kíkọ́ abúlé sinimá náà, léyìí tó sọ wípé kò ní jẹ́ abúlé tí àwọn ènìyàn ti wá ń ṣeré orí ìtàgé àbí sinimá nìkan, ṣùgbọ́n yóò jẹ́ ibi tí àwọn ènìyàn wá láti gbogbo orílẹ̀-èdè láti wá wo ìgbélárugẹ àṣà àti ìṣe tó ń ti èdè ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni oúnjẹ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá ti ilẹ̀ káàrọ̀ òjìrè kò ní gbẹ̀yìn níbẹ̀. Ó ṣe àfihàn bí àwọn òyìnbó ọ̀hún ti gbé ẹ̀rọ àyàwòrán àti àkáhùnsílẹ̀ wọn dání láti máa wo àwọn ohun tó ní ṣe pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ káàrọ̀ òjìrè. Ẹ wò díẹ̀ nínú fọ́nrán náà. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní, ọ̀pọ̀ àwọn ìlú mọ̀ọ́ká olórin ẹ̀mí ó ní wọ́n tún jáde láti wáyé gbajúgbajà olórin ẹ̀mí ni Michael Akínọlá tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí Aláyọ̀ Melody Singer sí bí ó ti ṣe ayẹyẹ àti ìtẹ́pẹpẹ ètò ìyìn oní wákàtí 12 gbáko èyí tó wáyé ní ìlú Abẹ́òkúta. Ọ̀pọ̀ àwọn olórin ẹ̀mí ó ní wọ́n péjú pésẹ̀ síbẹ̀ nínú èyí tí àwọn ìbejì Glorious Twins pẹ̀lú ń bẹ láti yin Olúwa pẹ̀lú rẹ̀. Àwọn ìbejì Glorious Twins ó ní wọ́n fi fọ́nrán díẹ̀ nínú èyí tó ṣẹlẹ̀ níbi ètò náà sórí ìtàkùn ayélujára wọn lásìkò tí wọ́n ń bá bàbá náà dúpẹ́ lọ́wọ́ Olódùmarè wípé àṣeyìí ṣe ìgbà mìíràn. Ẹ wò díẹ̀ nínú fọ́nrán náà. Bàbá mi ọ̀rọ̀ kan jí gan. Tí mò ń bá ṣe pé olórí mi máa wú. Níṣẹ́ ló máa ń ṣe mí bí kí n máa yan lógo nígbà gbogbo lọ́jọ́ gbogbo lásìkò gbogbo bàbá mi. Ó fi ilé ayé sọlẹ̀. Ó jókòó lórí òbírí ayé bàbá mi. Ayé ò gbà á tó. Ó fọ̀run ṣe l'Ẹlẹ́dùmarè. Ọ̀rọ̀ ló fi dáwọ́ èèyàn yóò sáyé. Ọ̀rọ̀ ló fi dá aláyọ̀ sáyé. Omi èmi yẹ sínú wọn.
kò ní jù báyìí lọ fún ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ṣùgbọ́n kí a tó máa lọ ẹ jẹ́ ká máa rántí wípé gbogbo ipá ni kò sà láti rí dájú wípé o mú inú ara rẹ dùn ṣùgbọ́n rí dájú wípé o kò kọjá àyè rẹ bẹ́ẹ̀ ni o kò sì pa ẹlòmíràn lára ájú wàá ṣe tí tó fi máa dìgbà míì tá ó máa fi ire àti àánú pàdé orúkọ tèmi kò yí padà Ṣògo Rẹ́níkejì Abíọ́nà lórúkọ tèmi ó dàbọ̀.